Aláròyé máa wí o. Ó ga o, olè jí màálù táwọn Sẹlẹ fẹ́ fi ṣọdún ìkórè gbé lọ nìbàdàn. Olè tó ja ilé Olúwa lólè ó ti pe Ọlọ́run níjà. Bẹ́ẹ̀ lọ̀rọ̀ àwọn ìgárá ọlọ́ṣà kan rí pẹ̀lú bí wọ́n ṣe jí àwọn ẹran tí ìjọ Ọlọ́run kan nílùú Ìbàdàn Testimony Parish tó wà ní Ẹlẹ́rùmọ̀ọ́kẹ́ ní ìyànà Àjíà níjọba ìbílẹ̀ Ẹgbẹ́dá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ fẹ́ fi ṣọdún ìkórè gbé lọ. Odidi màálù méjì tí wọ́n fẹ́ pa fún ọdún ìkórè nílé ìjọsìn yìí ni wọ́n so mọ́lẹ̀ sínú ọgbà ṣọ́ọ̀ṣì ọ̀hún. Ṣùgbọ́n níṣe làwọn olè tí wọn kò bẹ̀rù Ọlọ́run náà wọ inú ọgbà ṣọ́ọ̀ṣì yìí lọ tí wọ́n tú àwọn màálù náà níbi tí wọ́n so wọ́n mọ́ tí wọ́n sì ṣe bẹ́ẹ̀ kó àwọn méjèèjì lọ ráúráú. Gẹ́gẹ́ bá Aláròyé ṣe gbọ́, kó tó di pé àwọn ọmọ ìjọ náà sùn lálẹ́ ọjọ́ ìṣẹ́gun tíṣídẹ̀ẹ́ tó kọjá níṣe ni wọ́n ń wo àwọn màálù méjèèjì tí wọ́n sì ń dá itọ́ mì pé ẹran nọ́mọ̀ làwọn yóò fi ṣe onígbọ̀wọ́ àmàlà àtìrẹsì lọ́jọ́ ọdún ìkórè àwọn lọ́dún yìí, láì mọ̀ pé bí wọ́n ṣe ń dá tọ́ mì lórí àwọn màálù yìí láwọn olè tí yóò jí wọn kó pàápàá ti ń pète ọ̀nà láti jà wọ́n lólè ẹran wọn. Òmúlẹ̀mọ́fo ní ìrètí àwọn onígbàgbọ́ wọ̀nyí já sí nítorí nígbà tí wọn yóò fi jí láàárọ̀ ọjọ́ kejì tí í ṣe ọjọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 16 oṣù kọkànlá ọdún 2024 yìí, àwọn jaguda ti jí àwọn màálù tí wọ́n so mọ́lẹ̀ fún àríyá tó lọ lórí èèkàn tí wọ́n so wọ́n mọ́. Ìrònú ńlá ní ìṣẹ̀lẹ̀ yìí dá sílẹ̀ fún wọn ní ṣọ́ọ̀ṣì náà pẹ̀lú bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí sáré ronú bí àwọn àlejò tí wọ́n pè síbi ayẹyẹ náà kò ṣe ní jẹ àmàlà àti ìrẹsì ní gbẹrẹfu. Àmọ́ ṣá, Aláròyé gbọ́ pé àjọ̀dún ọ̀hún padà wáyé lọ́jọ́ àìkú Sunday ọjọ́ 17 oṣù kọkànlá ọdún 2024 yìí gẹ́gẹ́ bá a ṣe kọ̀wé ẹ̀ tí wọ́n sì ṣe gẹ́gẹ́ bí agbára wọn ṣe mọ nínú ìjọ náà. Níṣe ni wọ́n sáré dá owó ẹran màálùú míì tí wọn kò rò tẹ́lẹ̀ jọ. Nígbà tó ń fi ìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀, ọ̀kan nínú àwọn ọmọ ìjọ náà sọ pé kàyéfì ni ìṣẹ̀lẹ̀ yẹn jẹ́ sí wa o. Ṣáájú àsìkò yìí láti máa ń gbọ́ pé wọ́n ń jalè ní ṣọ́ọ̀ṣì lágbègbè yìí, ṣùgbọ́n èyí ni ìgbà àkọ́kọ́ tí wọ́n máa jí nǹkan wa gbé ní ṣọ́ọ̀ṣì tiwa. Kò tilẹ̀ wá sẹ́ni tó lérò pé wọ́n lè jí àwọn màálù yìí gbé lọ nítorí bí wọ́n ṣe tóbi tó mílíọ̀nù 3 náírà dín díẹ̀ 2.9 million naira la fi ra méjèèjì. Àwọn màálù náà tóbi gan ni. A rí ipasẹ̀ ibi tí àwọn olè yẹn mú àwọn màálù wa gbà, ṣùgbọ́n àti màálù àtàwọn olè tó jí wọn kó a kò rí ẹnì kankan nínú wọn. Fẹ́ǹsì tí kò sí ní ṣọ́ọ̀ṣì yìí ló jẹ́ kó ṣeé ṣe fún wọn láti jí àdúrà àwọn màálù ńláńlá yẹn gbé lọ. A sì ti bẹ̀rẹ̀ sí ṣe fẹ́ǹsì ipò ṣọ́ọ̀ṣì wa báyìí o. Ẹnìkan tó sọ̀rọ̀ lórí ìṣẹ̀lẹ̀ yìí ṣùgbọ́n tí kìí ṣe ọmọ ìjọ Sẹlẹ yìí sọ pé àwọn tó ta màálù yẹn fún wọn ni kí wọ́n fura sí. Ó ti ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀ṣì tiwa náà rí tó jẹ́ pé àwọn Fúlàní tó ta màálù fún wa nígbà náà ni wọ́n padà wá tú níbi tá a so mọ́ nígbà tí gbogbo èèyàn tó wà ní ṣọ́ọ̀ṣì lásìkò yẹn ti sùn lọ. Àwọn ọlọ́pàá tó ń ṣọ́ ilé ìwé kan tó wà níwájú ṣọ́ọ̀ṣì wa ni wọ́n bá wa mú àwọn Fúlàní yẹn nítorí ṣọ́ọ̀ṣì wa máa ń fún àwọn ọlọ́pàá yẹn lówó díẹ̀díẹ̀ lóṣooṣù láti máa dọ́gbọ́n ṣọ́ ọ̀dọ̀ tiwa náà. Ohun tá a fi rí màálù tiwa nìyẹn o. Bẹ́ẹ̀ ni ẹnìkan sọ nítorí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ níjọ Sẹlẹ nìbàdàn. Ọláwálé Àjàó ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún Aláròyé online television.